ààrẹ ilẹ̀ wa nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ Jímọ̀ tí í ṣe ọjọ́ kìíní nínú oṣù karùn-ún ọdún 2026 òun mà ló gbà wípé lótìtọ́ lódodo àwọn orílẹ̀-èdè nàìjíríà tí í ṣe àwọn ọmọ ilẹ̀ yìí ń dojúkọ ìṣòro ètò ààbò àti ọ̀wọ́ngógó nǹkan. Tinubu nínú ọ̀rọ̀ èyí tó tẹnu rẹ̀ jáde fún ìkíni ti àyájọ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí í ṣe ọjọ́ kìíní oṣù karùn-ún gẹ́gẹ́ bí ìsàmì ayẹyẹ láti mọrírì ipa takuntakun tí àwọn òṣìṣẹ́ ń kó fún ìdàgbàsókè ìlọsíwájú orílẹ̀-èdè nílẹ̀ yìí àti ní àgbáńláyé. Ààrẹ Bọ́lá Tinubu òun ló kí gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá o ní igun mẹ́rin èyí tó gbé orílẹ̀-èdè nàìjíríà dúró tó ń ti àwọn gómìnà èyí tó ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà. Àwọn náà darapọ̀ mọ́ ààrẹ láti kí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn gómìnà bíi gómìnà ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Oǹdó, Èkìtì, Ọ̀ṣun, bákan náà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ́ àwọn gómìnà láti apá ìlà oòrùn àti àríwá bíi ìpínlẹ̀ Kánò, Kaduna, Gombe, ìpínlẹ̀ Yobe, Benue, Anambra tó fi mọ́ ìpínlẹ̀ Borno, bákan náà ìpínlẹ̀ Enugu, Delta, ìpínlẹ̀ Imo àti ìpínlẹ̀ Akwa Ibom tó fi mọ́ ìpínlẹ̀ Cross River àti Rivers àtàwọn ìpínlẹ̀ yòókù. Gbogbo wọn pátá ni wọ́n dáwọ́pọ̀ dá ohùn pọ̀ láti kí àwọn òṣìṣẹ́ láti mọ ipa wọn àti rírì èyí tí wọ́n ń kó nínú ìlọsíwájú orílẹ̀-èdè àti ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ náà ni Tinubu ti sọ wípé lótìtọ́ lódodo òun mọ̀ wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ń dojúkọ ìṣòro pàápàá jù ètò ààbò èyí tó mẹ́hẹ tó sì ṣe àkóbá fún ìlọsíwájú orílẹ̀-èdè nàìjíríà. Ó ní ọ̀wọ́n gógó nǹkan ó wà lórílẹ̀-èdè yìí. Ó ní kì í ṣe wípé bóyá ètò ìṣèjọba àwọn mọ̀ọ́mọ̀ láti ní orílẹ̀-èdè nàìjíríà lára. Ó ní títa ríro báyìí là á kọlà, ńgbà tó bá jiná ni ó tó di ẹwà. Ó ní àwọn àtúntò ní ẹ̀ka ètò ìṣèjọba òun ló dàbí ẹni wípé ó jẹ́ kí nǹkan wọn. Ó ní ṣùgbọ́n ó dáhùn lójú o wípé láìpẹ́ ọjọ́ gbogbo apáta lápadà rẹ́rìn ayọ̀. Tinubu ní kódà bí nǹkan ti rí, ó ní ó yẹ kí wọ́n kéde ìlú òfararọ lẹ́ka ètò ààbò ní àwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè nàìjíríà. Ó ní ṣùgbọ́n bó ti wù kó rí báyìí, ó ní bàbá ọmọ náà ní bàbá ọmọ aṣíwájú ni èèyàn yóò máa jẹ́ gẹ́gẹ́ bẹ́ni tó ń bẹ ní ipò. Ó ní gẹ́gẹ́ bí ààrẹ àti ọ̀gá àgbà ní ẹ̀ka ètò ààbò káàkiri ilẹ̀ nàìjíríà, òun ṣetán láti gbógun ti ètò ààbò èyí tó mẹ́hẹ kí ìfọkànbalẹ̀ ètò dáa kó lè wà fún àwọn òṣìṣẹ́. Bákan náà làwọn òṣìṣẹ́ dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún àǹfààní. Wọ́n wá ní bí ètò ààbò ti ń lọ yìí ó ṣeé ṣe o kó ṣe àkóbá fún iṣẹ́ tiwọn nítorí púpọ̀ nínú àwọn òṣìṣẹ́ ìjọba làwọn ajínigbé ni wọ́n ń jí wọn gbé. Bákan náà làwọn ẹṣin òkọkú Boko Haram bandits ni wọ́n ń kọlù. Olójó ò ní lajú rẹ̀ sílẹ̀ kí tàlùpọ̀n kò wọ́. Bí apá ò bá ṣe é ṣán á kà sórí ni o. Oníbíṣẹ́ ò bá ṣe ṣe kéèyàn fìdí mọ́lé ó sàn jù kéèyàn kú sẹ́nu iṣẹ́ èyí tí ìjọba ò mọ ipa àti rírì bí àti fi ẹ̀mí ìmọ̀re hàn sí àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà jáde, lákòótán Tinubu dúpẹ́, àwọn gómìnà náà dúpẹ́ o, wọ́n sì ṣèlérí láti mú ìgbà rọrùn fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba ní orílẹ̀-èdè nàìjíríà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Fún ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027 báyìí, ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ló dàbí ẹni wípé wọn ò gba ìtọ́ ara wọn dámì mọ́. Ẹ̀kọ́ ò fẹ́ ṣojú mímu fún ẹgbẹ́ òṣèlú náà látàrí àwọn rògbòdìyàn èyí tó ti ń súyọ láti inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lórí ta ni ó dupò ààrẹ, ta ni ẹni tí ó ṣe igbákejì láti dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC báyìí. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé nínú ọ̀sẹ̀ yìí ní ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ wa Nàìjíríà ṣe ìdájọ́ lórí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún bíi David Mark, Arẹ́gbẹ́ṣọlá àti àwọn yòókù wípé báyìí o àwọn lójúlówó olùdarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún yàtọ̀ sí ọ̀rọ̀ àti ìgbésẹ̀ tí àjọ elétò ìbò ilẹ̀ wa INEC tí wọ́n gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀
láti inú ọ̀sẹ̀ yìí náà ni àwọn ẹgbẹ́ òṣèlú náà ti wá padà láti bẹ̀rẹ̀ sí ní máa gbáradì fún ètò ìdìbò ọdún 2027 nípa wípé àwọn fẹ́ mú ọmọ oyè èyí tí ó lọ sí ipò ààrẹ àti ẹni tí ó ṣe igbákejì fún un. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé nínú ẹgbẹ́ òṣèlú náà, Àtíkù Abubakar tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí, òun náà sì nífẹ̀ẹ́ láti dupò ààrẹ. Bákan náà, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, ọ̀gbẹ́ni Peter Obi, Rotimi Amechi. Bákan náà ni láti rí Rabiu Musa Kwankwaso, Rotimi Amechi àti Mohammed Ayatudeen. Àwọn èèyàn wọ̀nyí gbogbo wọn pátá ni wọ́n nífẹ̀ẹ́ láti dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress, tí wọ́n sì ń wá ẹni tí ó ṣe igbákejì fún wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ó ti wá máa fi di fàákàjà láàrin àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú náà. Wàyí o, wọ́n ní ìròyìn ni tí wọ́n bá kọ̀ láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro náà, ó ṣeé ṣe kó jẹ́ nǹkan tí yóò tú ẹgbẹ́ ọ̀hún rèé síwájú ètò ìbò ọdún 2027. Ọmọye tó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn lọ́dún 2023, eyín ọ̀nàrẹ́bù ọ̀mọ̀wé Ọládipúpọ̀ Adébútú tí gbogbo èèyàn mọ̀ sí Làdó, òun mà ló ti kéde báyìí pé òun nífẹ̀ẹ́ o láti díje dupò gómìnà lọ́dún 2027 lábẹ́ àsíá ọ̀búrẹ́là ti PDP. Nínú ìwé kan èyí tó kọ tí ó fi ránṣẹ́ sí ẹni tí ń ṣe alága wọ́ọ̀dù rẹ̀ nílùú Ìjẹ̀bú lọ́hùn-ún, eyín tó kọ ní 30 oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí, tí ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú rẹ̀ ní wọ́ọ̀dù èyí tó wà ní Odò Ògbólú, tí alága ọ̀hún sì mú wá sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí Adébútú, ọ̀gbẹ́ni Afọlábí Ọ̀rẹ́kọ̀yà. Nínú ìwé náà ni Adébútú ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n tì lẹ́yìn àti àwọn tí wọ́n dúró tì wámúwámú, tí wọn ò mikàn tí wọn ò sì ṣojo, tí wọ́n gbà wípé màkànmàkàn ní lọ́jọ́ kan yóò kàn ó. Làdó dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Ó ní nípa ìdí èyí kóun má fa ọ̀rọ̀ ọ̀hún gùn nínú ètò ìbọ̀dún 2027 èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀ rẹ̀ mọ́ o. Ó ní ohun òun lọ́kàn, òun sì ti ṣetán láti díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn. Adébútú Làdó èyí tó sọ̀rọ̀ yìí ní àyà bẹ́lẹ̀ ó bẹ́ sí iṣẹ́ ni, kò sí eré ní Moscow, iṣẹ́ ni wọ́n ń ṣe o. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú bí wọ́n ṣe tẹ́wọ́ gba òun. Ó ní àyà òun ti bẹ́ sílẹ̀ bẹ́ sí iṣẹ́ ti dé aláṣẹ jẹ òòrè aláṣẹ là. Ó ní gbogbo iṣẹ́ ni kó bẹ̀rẹ̀ báyìí láti igun sí igun, ìletò sí ìletò, woro sí woro, kọ̀rọ̀ sí kọ̀rọ̀, kí ìpolongo ìlanilọ́yẹ̀ máa lọ lórí bíbọ̀ òun àti pípadà dé òun láti wá gba ipò gómìnà lọ́dún 2027 ní ìpínlẹ̀ Ògùn. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ One Love Family èyí tó wà lójú òpópónà márosẹ̀ Ìbàdàn sílùú Èkó ní odò ọ̀nà kékeré ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé nílùú Ìbàdàn, ọ̀gbẹ́ni Satguru Maraji, òun mà ló ti fi ọ̀rọ̀ ìkìlọ̀ léde fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé o, pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn èyí tó tún gba gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé. Nínú ọ̀rọ̀ Satguru Maraji èyí tó gba ọ̀rọ̀ náà nínú ìròyìn kan èyí tí wọ́n fi léde fún àwọn oníròyìn ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ èyí tó tẹnubẹ́pọ̀ yìí, lẹ́yìn ọ̀rọ̀ kan èyí tó ti ẹnu Ṣèyí Mákindé jáde, níbi tí Ṣèyí Mákindé ti sọ wípé pẹ̀lú bí ètò òṣèlú ṣe ń lọ yìí, bí wọ́n bá kọ̀ láti wá nǹkan ṣe sí i, wọ́n bá kọ̀ láti gba àlàáfíà láàyè, kó lè jọba olóṣèṣe o, kí ogun wẹ́ẹ̀tì ẹ̀ kó má tún ṣẹlẹ̀ ní àsìkò tá a wà yìí. Ọ̀rọ̀ tó ti ẹnu Ṣèyí Mákindé jáde rèé níbi ìpàdé ńlá kan tí wọ́n ṣe nílùú Ìbàdàn lólù ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀ yìí tó kọjá, níbi tá a ti rí àwọn àgbààgbà nínú òṣèlú gbogbo tí wọ́n darapọ̀ ṣe ìpàdé náà nílùú Ìbàdàn, èyí tó mú Ṣèyí Mákindé láti gbà wọ́n ní àlejò. Wàyí o, nínú ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé sọ èyí tó ti ní bí wọ́n bá ṣọ́ra ó ṣeé ṣe kí ogun wẹ́ẹ̀tì ẹ̀ kó tún bẹ́ sílẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì lórílẹ̀‐èdè Nàìjíríà.
àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Ṣèyí Mákindé jáde rèé kó tó di wípé Satguru Maradi pé Ṣèyí Mákindé sí àkíyèsí wípé irúfẹ́ ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu Ṣèyí Mákindé àti wípé ọ̀rọ̀ tó lè dá ogun dá ìjà sílẹ̀ ni. Ó ní ẹni tí àjọ ò bá tójú rẹ̀ bàjẹ́ ni yóò máa béèrè àdá kẹ́yìn o. Ó ní ẹni Ṣògo bá tójú ẹ̀ wọlẹ̀ irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ ò ní bá wọn bọ́ba kòso. Ó lẹ́ni tó bá mọ nǹkan tí ogun wẹ̀ tiẹ̀ ìjàmbá èyí tó dá sílẹ̀ lọ́dún náà lọ́hùn-ún. Guru Maraji ní irú ọ̀rọ̀ yìí kò ní ti ẹnu Ṣèyí Mákindé jáde. Ó ní ṣùgbọ́n bọ́mọdé ò bá bá ìtàn dandan ni ó ń láti bá àrọ́bá o, àrọ́bá sì ní bàbá ìtàn. Satguru Maraji ó rọ ìtàn bẹ́ẹ̀ rèé tó ń ti àrọ́bá èyí tó fi ṣí Ṣèyí Mákindé létí tó sì kì í nílò wípé kó tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà àti àwọn ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ owó ẹ̀tì ẹ̀ èyí tó ti ẹnu Ṣèyí Mákindé jáde o. Ó ní ètò ìṣèjọba Buhari bó ti burú tó, ó ní kò sí èèyàn kan tó kéré àbí ó tóbi láti apá àríwá ilẹ̀ yìí tó dúnkokò mọ́ Buhari wípé ogun yóò ṣẹlẹ̀ lápá ìhà tiwọn. Ó ló ṣe wá jẹ́ àsìkò tiwa èyí tó jẹ́ pé Tinubu ní bẹ́ẹ̀nbẹ́ tí ọ̀rọ̀ yìí sì ti ẹnu Ṣèyí Mákindé jáde. Nípa ìdí èyí Satguru Maraji rọ Ṣèyí Mákindé láti mọ irú ọ̀rọ̀ tí ó máa ti ẹnu rẹ̀ jáde kó sì tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ọ̀rọ̀ tó tẹnu òun jáde yìí ọ̀rọ̀ èyí tóun tọrọ àforíjì fún ni pé irúfẹ́ nǹkan wọ̀nyí kò ní ti ẹnu òun jáde mọ́ o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn èyí tí Satguru Maraji tó gba Ṣèyí Mákindé. Lákòótán, a rí ìròyìn kan tó jáde látọwọ́ bàbá Satguru Maraji tí wọ́n sọ̀rọ̀ nípa wípé a ò fẹ́ ogun wẹ̀ tiẹ̀ àti wípé kí lè rí sí i. Bàbá ọmọ ọdún 15 ni wá nígbà ni lábẹ̀rẹ̀ sí sá káàkiri lọ sí Èkó, bẹ́ẹ̀ náà ni wọ́n pààyàn Mùṣín, Èkó, Ìbàdàn, Òṣogbo káàkiri ní àfẹ́wẹ́ tiẹ̀ mọ́ torí pé nǹkan burúkú ni kò ṣeé gbọ́. Ìgbà tí wọ́n bá prime minister yẹn àkọ́kọ́ yẹn sọ̀rọ̀ pé orin tó ń lọ ní western yẹn olóhùn mọ̀ kí ló ṣẹlẹ̀, gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wẹ̀ tiẹ̀ gbogbo àwọn náà dà, kò sáwọn ọmọ wọn nínú ọ̀nà ìṣèlú mọ́ torí àwọn irúnmọlẹ̀ wọ́n pa wọ́n dànù ni wọ́n pọ̀. Sàdánà ń bẹ́ńbẹ́, Tafawa Balewa ń bẹ́ńbẹ́, Akíntọ́lá ń bẹ́ńbẹ́, Bàbá Awólọ́wọ̀, gbogbo wọn bàtọ́rọ̀ wẹ̀ tiẹ̀ bẹ̀rẹ̀ lórí pé kí ni à ń tọrọ àwọn jẹ ni, bóyá ìrẹ́ káfíìrì ni o, ìwọ Ìgbò ni o, ìwọ kèfèrí ni o, non-believer ni. Gbàtí ó yáṣá gbogbo ẹ̀ dàrú, àfẹ́rú ẹ̀ mọ́ torí a ti gbọ́n. A ní kí ni àwọn èèyàn ńláńlá àwọn bàbá tí wọ́n ń bẹ ń sìn wọn nígbà kí wẹ́ẹ̀ tiẹ̀ ṣẹlẹ̀. Kí ló máa ṣẹlẹ̀ ni pé a fẹ́ kí wọ́n ṣe ìṣọ̀kan gbogbo àwọn olórí pátì ni. Kí ni dé a ti try western democracy, báwo la ṣe lè lọ sí democratic socialism jẹ́ pé kò ní síjà láàrin wa, kájọ jẹun ni. Nígbà tí wọ́n fẹ́ ṣe wọ́n lọ fún constitutional conference, wọ́n gbé abọ́ ńlá sílẹ̀, wọ́n ní kí wọ́n jẹun, wọ́n dẹ̀ jẹun tán. So ara bí ẹ̀ wọ́n tiẹ̀ lè jẹun pọ̀ ni wọ́n bá ṣí ibi tí wọ́n kó àwọn kìnìún sí pé ó yẹ kí wọ́n wọlé, Penkele mess ló wọlé. But unfortunately kí ló máa ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ inaugurate wọn as first prime minister ni wọ́n bá deceive wọn pé kí wọ́n lọ sí Mecca lọ rí Ọlọ́run. Nígbà tí wọ́n máa padà ni wọn ò tẹ̀lé ìṣẹ̀ṣe mọ́. So nísìn ìṣẹ̀ṣe ló kàn, ìwáṣẹ̀ ló kàn torí ìṣẹ̀ṣe mo rò pé àwọn ọmọ ìṣẹ̀ṣe àwọn bàbá wọn lè ṣèjọba tó dáa. Yálà kí àwọn tí ń bẹ ń bẹ káwọn náà gbà pé kí ni Ọlọ́run kan náà ni, a gbọ́dọ̀ píra wa, a gbọ́dọ̀ bára wa jà mọ́. Ní tó ṣe pàdé sọ̀kan ẹ̀ ń ní Maraji mú wa, one love family. Nínú ìròyìn wa fún ti tòní, arábìnrin ni arẹwà obìnrin Adésùà Ẹ̀tọ́mì Wellington tí ń ṣe ìyàwó gbajúgbajà olórin tàkasùfẹ́ àti olóṣèlú Banky W òun mà ló ti ní èyí ohun awí tolúwa làṣẹ onírírò ní tènìyàn ṣíṣe ó ń bẹ lọ́wọ́ Olúwa o. Ó ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ síwájú kóun tó ṣe ìgbéyàwó di ìyàwó ilé, ó ní kò fi ọjọ́ kan sí ní ọkàn òun àti wípé gbogbo ìgbà lòun máa ń ṣe é ní àdúrà síwájú Olúwa
wípé òun ò ṣetán láti fẹ́ olórin tàbí òṣèré èyí tó ń ṣeré sinimá, òun ò ṣetán láti fẹ́ olóṣèlú, àti wípé òun ò ṣetán láti fẹ́ ẹni tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ó ní àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni ògbúná gbòǹgbò tó jẹ́ àdúrà tóun máa ń ṣe lójoojúmọ́. Ó ní ṣùgbọ́n rírò ní tènìyàn ṣíṣe ó ń bẹ lọ́wọ́ Olúwa. Arábìnrin Adesua Etomi Wellington èyí tó sọ̀rọ̀ náà lórí ètò Tẹ́jú Babyface èyí tó máa ń ṣe lórí móhùnmáwòrán, níbi tí Tẹ́jú Babyface tó ti gba Adesua Etomi àti ọkọ rẹ̀ Banky W lálejò. Níbẹ̀ ló ti tẹnubọ̀rọ̀ ọ̀hún. Ó ní kẹ́ ẹ wá wo iṣẹ́ Olúwa, ìgbéyàwó àwọn tó ti ń lọ bí ọdún 10 ó lé díẹ̀ báyìí. Ó ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tóun sọ wípé òun ò fẹ́ ń lọ Ọlọ́run papọ̀ sínú ènìyàn kan ṣoṣo. Ẹni tóun padà fẹ́ tí í ṣe Banky W, ó ní pàìtọ̀ ni, olóṣèlú ni, òǹkọrin sì ni. Ó ní kẹ́ ẹ wo bí Ọlọ́run bó ti ṣe. Ó ní ṣùgbọ́n láti ìgbà tóun ti di ìyàwó rẹ̀, ìyún ìyàwó Banky W, òun ò fi ọjọ́ kan kábàámọ̀. Ó ní kàkà kó bàjẹ́, ojoojúmọ́ ní dùn sí i, tóun sì ní ìfọkànbalẹ̀ nínú ilé rẹ̀. Ó ló jẹ́ wípé Ọlọ́run ọba ìrìn àjò tó ti parí ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu Adesua jáde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ wa. Ire ayọ̀ Ọlọ́run kò ní fi wálẹ̀. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited